ìgbẹ̀yìn ayé Emeka Ojukwu. bó bá ṣe pé ọmọ Yorùbá ni ọkùnrin ńlá yìí ni ìyẹn Emeka Odumegwu Ojukwu, àwọn onílù ìbá gbélù síta, ohun tí wọn yóò sì máa sọ náà ni ó lọ ò bọ́ ṣòkòtò fẹ́nu ẹ̀ sọlẹ̀, ọkùnrin lọ. Chukwu Emeka Odumegwu Ojukwu ti kú, ìyẹn lẹ́yìn tó ti fi gbogbo ayé ẹ̀ jagun abẹ́lé tó sì tún lọ gbé lẹ́yìn odi. Nítorí tó bá ṣe pé bí ọkùnrin náà bá ń rákòrò pàápàá yóò ti dé ìlú ọ̀run o. Torí kì í ṣe pó ṣẹ̀ṣẹ̀ kú ni, ó ti kú láti bíi ọdún 15 sẹ́yìn. Ṣùgbọ́n ohun tó jẹ́ ìròyìn ni pé ní gbogbo bí Nàìjíríà yìí ṣe tó, kò sí méjì ọkùnrin náà o, kò tún sẹ́nìkan nílẹ̀ yìí tí wọn yóò fi wé Emeka Ojukwu. Tàbí ta ló tún láyà tó dá odidi orílẹ̀-èdè míì sílẹ̀ ní Nàìjíríà yìí? Ta ló tún láyà tó kó àwọn ọmọ ogun jọ tó sì bá Nàìjíríà jagun ọdún 3? Kò tún sí onítọ̀hún ní Nàìjíríà yìí mọ́. Ohun tí Ojukwu fi yàtọ̀ sí gbogbo àwọn àgbàlagbà tí ẹ̀ ń rí láwùjọ wa nìyí o. Ìtàn ìgbésí ayé Ojukwu kì í ṣe ohun tó ṣe é sọ lẹ́ẹ̀kan, kì í ṣe ohun tó ṣe é sọ sínú ìwé ìròyìn lọ́jọ́ kan. Ṣùgbọ́n nígbà tí Ọlọ́run yóò ṣe é, a ti tú ìtàn ogun abẹ́lé yẹ́bẹ́yẹ́bẹ́. Nínú ìtàn yìí gan-an ni ìtàn ìgbésí ayé Ojukwu wà, nítorí ẹnìkan ò ní sọ ìtàn ogun abẹ́lé tó jà ní Nàìjíríà kó má sọ̀rọ̀ Ojukwu nígbà tó ṣe pé òun gan-an ló bẹ̀rẹ̀. Àbí ta ló wáá fẹ́ ṣe òṣàlódò lẹ́yìn làbẹ́làbẹ́? Ṣùgbọ́n pẹ̀lú ẹ̀ náà, èèyàn ò ní dé ilé ikú kó fẹ́ oríkù, bí kò bá rí tútù yóò bá gbígbẹ. Àwọn ohun tó ṣe ṣàǹkò láyé ọkùnrin ológun yìí lèèyàn yóò tún mẹ́nubà lẹ́ẹ̀kan sí i. Ohun tó dájú ni pé gbogbo àgbáyé ni wọ́n ti mọ Ojukwu, kò sẹ́nì kankan tó kó iyán ẹ̀ kéré láwùjọ àwọn òyìnbó aláwọ̀ funfun. Kò sí bí èèyàn yóò ti sọ̀rọ̀ Emeka Ojukwu o tí kò ní sọ ti bàbá rẹ̀ mọ́, ìyẹn bàbá tí wọ́n ń pè ní Léos Odumegwu Ojukwu. Ọ̀kan nínú àwọn ọlọ́gbọ́n oníṣòwò tí wọ́n kọ́kọ́ mọ̀ ní Nàìjíríà yìí ni. Níbi ìṣòwò kékeré ló ti bẹ̀rẹ̀ ní Nnewi. Kò sì pẹ́ tó di onímọ́tò ilẹ̀, tó sì jẹ́ òun làkọ́kọ́ àwọn tó ní mọ́tò ńlá tó fi ń kó èrò láti Èkó lọ sí ilẹ̀ Ìgbò àti ilẹ̀ Haúsá káàkiri. Nígbà tí ọkùnrin náà rí i pé wọ́n fẹ́ dá iléeṣẹ́ reluwé sílẹ̀ àti pé òwò mọ́tò akérò kẹ́rù kò ní í pé mọ́, ó yí òwò padà. Ó sì bẹ̀rẹ̀ sí ra ilẹ̀ lóríṣiríṣi, ó ń kọ́ ilé, bẹ́ẹ̀ ló ń ta ilẹ̀ tó sì ń bá àwọn dá báǹkì sílẹ̀. Bẹ́ẹ̀ ló ṣe pé níbi ọdún 1930 sí 1940 olówó bíi Odumegwu ṣọ̀wọ́n ní Nàìjíríà, nítorí ọ̀pọ̀lọpọ̀ ilẹ̀ tí àwọn òyìnbó wá kọ́ ilé ìjọba sí ní Ìkòyí àti Victoria Land, ọwọ́ bàbá Ojukwu yìí ni wọ́n ti rà á o. Bẹ́ẹ̀ ló sì bá wọn dá iléeṣẹ́ sílẹ̀ káàkiri. Nídìí èyí, nínú ọlá ńlá ni wọ́n bí Emeka kékeré sí lọ́jọ́ 4 oṣù kọkànlá ọdún 1933. Láti fi hàn pé alárìnkiri ìṣòwò ni Odumegwu, ìlú Sungeru nílẹ̀ Haúsá ni wọ́n bí Emeka sí. Níbẹ̀ ni iṣẹ́ okòòwò gbé bàbá ẹ̀ lọ, tó sì jẹ́ bó ti ń lọ ló mú ìyàwó ẹ̀ dání. Ṣùgbọ́n kò pẹ́ tí wọ́n fi padà wá sí Èkó, tí wọ́n sì ń gbé inú ilé wọn ní Ìkòyí láàrin àwọn olówó ìlú ńlá náà. Ohun tó wá mú ọ̀rọ̀ ọmọdé yìí yàtọ̀ ni pé kò pẹ́ tí wọ́n bí tí ìyá rẹ̀ fi kọ bàbá rẹ̀ sílẹ̀. Ṣùgbọ́n ó gba Emeka lọ́wọ́ ẹ̀ nígbà tó fẹ́ lọ, òun ló sì tọ́jú ọmọ náà dàgbà. Èyí sì jẹ́ kí ìfẹ́ ńlá wà láàrin Ojukwu kékeré àti Ojukwu àgbà. Kínní kan ni bàbá yìí fẹ́ fún ọmọ ẹ̀. Ó fẹ́ kó tètè kàwé, kò sì fẹ́ kó kàwé kékeré, ó fẹ́ kó kàwé ńlá bíi tàwọn òyìnbó gan-an ni, kó lè tètè máa wá mójútó àwọn iléeṣẹ́ ńláńlá tí òun ń dá sílẹ̀ gbogbo. Ohun tó fà á nìyí tó jẹ́ pé iléèwé alákọ̀ọ́bẹ̀rẹ̀ kan tó ń jẹ́ St. Patrick ní Ìdúmàgbò, nítòsí ibi tí bàbá rẹ̀ ní ọ́fíìsì sí, ni ọmọ náà ti bẹ̀rẹ̀ ìwé. Bí ọdún 2 péré ló sì lò níbẹ̀ nígbà tí bàbá náà fi mú ọmọ ọ̀hún wá sí iléèwé CMS, nítorí ó ti róye pé ọmọ náà mọ̀wé, ìwé ẹ̀ sì tayọ tàwọn ọmọ tó wà ní Ìdúmàgbò. Ohun tó fà á tí Ojukwu fi gbọ́ Yorùbá ju ọmọ Yorùbá míì lọ nìyí o, nítorí gbogbo kékeré ẹ̀ láàrin Èkó ló ti ṣe é. Kò bá wọn gbé ilẹ̀ Ìgbò rárá.
ṣùgbọ́n níbẹ̀rẹ̀ ọdún 1944 nígbà tí ọmọ náà ṣẹ̀ṣẹ̀ lé díẹ̀ lọ́mọ ọdún 10 wọ́n gbà á sílé ìwé girama tí wọ́n ń pè ní King's College lẹ́kọ̀ọ́ níbi tí yóò ti kàwé mẹ́wàá jáde. Òun ni àkọ́kọ́ ọmọdé tí yóò kọ́kọ́ wọ irú ilé ìwé bẹ́ẹ̀ nígbà náà nítorí ọ̀pọ̀ àwọn tí wọ́n jọ wà ní kíláàsì ni wọ́n ti lé ní ọmọ ọdún 15 kódà àwọn míì ti pé ọmọ 20 ọdún nínú wọn. Síbẹ̀ náà nígbà tí ọmọ yìí lo ọdún 2 níbẹ̀ bàbá rẹ̀ mú un kúrò ó sì sọ ọ́ sílùú òyìnbó ó jù ú sílé ìwé kan tí wọ́n ń pè ní Epsom College ní Surrey. Ó ní kó lọ parí ìwé girama ẹ̀ níbẹ̀. Ọdún 6 ni Ojukwu ṣe níbẹ̀ nígbà tí yóò sì fi jáde ó ti di ọmọ ọdún 18. Láàrin àwọn òyìnbó aláwọ̀ funfun ló gbé nítorí òun nìkan ni ọmọ aláwọ̀ dúdú tó wà ní gbogbo ilé ìwé náà. Ìyàlẹ́nu ló sì jẹ́ fún gbogbo àwọn ọmọ òyìnbó láti máa rí i. Láti kékeré ni Ojukwu kò ti gba gbẹ̀rẹ́ o nítorí nígbà tó kọ́kọ́ dé ilé ìwé náà àwọn ọmọ òyìnbó yìí a máa fi ṣe yẹ̀yẹ́. Àwọn míì a ní ìnàkí ni àwọn mìíràn a sì ní ẹ̀yà ọ̀bọ ni. Ṣùgbọ́n lọ́jọ́ tó ti na ọ̀kan lánàdákú nínú wọn tó jẹ́ ọ̀sẹ̀ 3 ni tọ̀hún ṣe lọ́sibítù. Láti ọjọ́ náà ni kò ti sẹ́ni náà tó bú u nínú wọn mọ́ tí wọ́n sì di ọ̀rẹ́ rẹ̀ títí tó fi jáde. Ìgbà tó jáde ìwé mẹ́wàá yìí òun àti bàbá rẹ̀ ja ìjà ńlá kan. Ohun tó fa ìjà wọn ni pé bàbá rẹ̀ fẹ́ kó kàwé di lọ́ọ̀yà ṣùgbọ́n Emeka ni òun ò fẹ́ràn iṣẹ́ náà. Nígbà tí wàhálà bàbá rẹ̀ sì pọ̀ ó bẹ̀rẹ̀ ẹ̀kọ́ àwọn amòfin ṣùgbọ́n kò ṣe ju ọdún kan tó fi pátì tó sì bẹ̀rẹ̀ ẹ̀kọ́ nípa ìtàn àgbáyé. Ní inú bá bí bàbá rẹ̀ ṣùgbọ́n òun ò dá lóhùn o. Ó ń bá tirẹ̀ lọ. Ní Oxford University ní eléyìí ti ṣẹlẹ̀ o. Ọ̀kan nínú àwọn iléèwé gíga bíi 3 tí kò sí irú wọn lágbàáyé nígbà náà. Lẹ́yìn tó ti ka yunifásitì ẹ̀ jáde ó sáré wá sí Nàìjíríà ṣùgbọ́n kò pẹ́ tó fi tún padà sọ́hùn-ún. Ó tún lọ kàwé láti gba oyè tí wọ́n ń pè ní masters oyè àwọn ọ̀mọ̀wé ńlá. Lọ́dún 1955 ni Emeka Ojukwu padà dé pátápátá ọmọ ọdún 22 ni. Ó sì ti gba oyè ọ̀mọ̀wé tí àwọn tó ní irú ẹ̀ kò pọ̀ ní Nàìjíríà nígbà náà. Bó ti dé ni bàbá rẹ̀ kó ìlú síta ó sì pe àwọn ọ̀rẹ́ rẹ̀ láti wá bá òun yọ̀ tí ọmọ òun tó ti ìlú òyìnbó dé pẹ̀lú oyè ìwé tó ga. Lẹ́yìn tí wọ́n ṣe fàájì tán Odúmẹ̀gù gbé ọmọ rẹ̀ sí mọ́tò ó sì mú lọ sí ilé ńlá kan. Níbẹ̀ ló ti ṣí ilẹ̀kùn ọ́fíìsì kan báyìí fún un. Ohun gbogbo sì ti wà níbẹ̀ sẹpẹ́sẹpẹ́. Bàbá náà sọ pé ọ́fíìsì tí yóò máa ṣiṣẹ́ nìyẹn òun ni yóò sì máa ṣe ọ̀gá àwọn mánéjà gbogbo. Ojukwu gba kọ́kọ́rọ́ ṣùgbọ́n nígbà tó di alẹ́ ó dá a padà fún bàbá ẹ̀. Ó ní òun ò lè ṣiṣẹ́ náà o nítorí òun ò fẹ́ ṣiṣẹ́ lábẹ́ bàbá òun fẹ́ ní orúkọ tòun fúnra òun ni o. Ojukwu bá sá kúrò lẹ́kọ̀ọ́ ó lọ gba iṣẹ́ ìjọba ní Enugu. Ló bá dòṣìṣẹ́ ìjọba. Ọ̀rọ̀ kò gbọ́dọ̀ bí ìyàn nínú jù báyìí lọ. Inú bí bàbá rẹ̀ gidigidi. Ṣùgbọ́n Ojukwu kò wo ojú bàbá ẹ̀. Iṣẹ́ tó gbà ló ń bá a lọ. Kò sí ohun tó mú iṣẹ́ tó gbà yìí dùn mọ́ nínú ju pé ó ń fún un ní àǹfààní láti mọ àwọn èèyàn rẹ̀ lọ. Ọmọkùnrin náà lè sòyìnbó bí àwọn òyìnbó gan ni. Ó sì gbọ́ Yorùbá dé ojú àmì ṣùgbọ́n kò lè sọ ẹyọ Ìgbò kan báyìí. Bó ti wá lọ sílé yìí àárín àwọn ará ẹ̀ ló ń jókòó sí. Bó bá sì ti ibi iṣẹ́ dé àárín wọn ni yóò jókòó tí yóò máa bá wọn ṣeré. Ọ̀rọ̀ wọn yé a sì máa ṣe gbogbo nǹkan fún wọn láti rí i pé ìyà kankan kò jẹ wọ́n. Níbí yìí làwọn àgbààgbà ìlú náà ti fẹ́ràn ẹ tí òun náà sì fẹ́ràn wọn pé àwọn èèyàn òun nìyẹn. Ohun tó kàn ń dùn ni pé bàbá rẹ̀ kò fi lọ́rùn sílẹ̀ níbẹ̀ náà. Kò jẹ́ kí àwọn òyìnbó gbé iṣẹ́ tó le fún. Bẹ́ẹ̀ ni kò sì jẹ́ kí wọ́n bá a wí. Ohun yòówù tó bá sì ṣe bí ọdún bá ti parí kàkà kí wọ́n bá a wí wọn yóò tún gbé e ga ni. Ní inú bá tún bí Ojukwu ó ní àfi kí òun rìn jìnnà sí bàbá yìí jàre. Ló bá fìbínú gba inú iṣẹ́ sọ́jà lọ. Díẹ̀ ló kù kí bàbá rẹ̀ dákú nígbà tó gbọ́. Lọ́dún 1957 yìí o. Kíá ni bàbá náà sáré pé Nnamdi Azikiwe ẹni tó jẹ́ ọ̀rẹ́ ẹ̀ ó ní kí wọ́n má jẹ́ kí wọ́n fún Ojukwu ní ipò tó tọ́ sí o. Ìyẹn ipò ọ̀gá kí wọ́n gbé e sí ipò púrùǹtù bó bá sú yóò bínú kúrò nínú iṣẹ́ jà òun. Ojukwu kò torí ẹ̀ dáhùn o. Nígbà tí àwọn òyìnbó sì rí pé ó fẹ́ wọ iṣẹ́ ológun lóòótọ́ tọwọ́ tẹsẹ̀ ni wọ́n fi gbà á nítorí òun ní ọ̀mọ̀wé àkọ́kọ́ ìyẹn ẹni tó jáde ní yunifásitì tí yóò wọ iṣẹ́ sọ́jà ní Nàìjíríà. Kíá ni wọ́n rán lọ sí ìlú òyìnbó fún ẹ̀kọ́ṣẹ́ ológun. Nígbà tó sì padà dé ni wọ́n fún un ní oyè 2nd lieutenant.
wọ́n tún rán ọ lọ sí ilé ìwé míì wọ́n sọ ọ́ di kápítẹ̀nì kò sì pẹ́ rárá tó fi gba oyè méjọ̀. Lásìkò yìí ló lọ sí Ghana láti kó àwọn sọ́jà tuntun níwèé. Ọ̀kan lára àwọn ọmọléèwé ẹ̀sìn ni Muritala Muhammad ṣe. Nígbà tó padà tí Ghana dé ni wọ́n gbé e lọ sí Kano. Lọ́dún 1963 ni wọ́n sọ Ojukwu di colonel nínú iṣẹ́ ológun lẹ́yìn tó ti kàwé sí i dáadáa. Nígbà náà ni wọ́n sì yàn án gẹ́gẹ́ bí ọmọ Nàìjíríà àkọ́kọ́ tí yóò di ipò quartermaster mú, ìyẹn olórí àwọn sọ́jà tó máa ń ra gbogbo èlò fún wọn. Ipò yìí náà ló sì wà ní Kano níbẹ̀ nígbà tí àwọn sọ́jà 5 kan tí wọ́n jẹ́ ọmọọṣẹ́ ẹ̀ múra láti fìgbọn gbàjọba lọ́wọ́ àwọn olóṣèlú. Ojukwu láti Kano wà nínú ẹni tí kò jẹ́ kí ìgbàjọba náà kẹsẹ̀ járí, nítorí ní gbogbo ìgbà lòun àti àwọn olórí sọ́jà lẹ́kọ̀ọ́ ń sọ̀rọ̀. Nígbà tí Aguiyi Ironsi tó jẹ́ olórí gbogbo àwọn sọ́jà nígbà náà sì gbàjọba, ó fi Ojukwu ṣe gómìnà Eastern Region. Àṣẹ ilẹ̀ Ìgbò sì bọ́ sí ọwọ́ rẹ̀. Ìyẹn lọ̀rọ̀ àwọn Haúsá ṣe bíi nínú nígbà tí wọ́n bẹ̀rẹ̀ sí pa àwọn ọmọ Ìgbò tó wà lọ́dọ̀ wọn nípakúpa nínú oṣù karùn-ún ọdún 1966 tí wọ́n sì fọ́ gbogbo ọ̀rọ̀ náà lójú nígbà tí Muritala Muhammad kó àwọn sọ́jà Haúsá kan jọ tí wọ́n sì pa Aguiyi Ironsi tí wọ́n sì kéde ara wọn bí olórí Nàìjíríà tuntun. Ojukwu ní òun ò ní gbà kí ọ̀kankan nínú wọn di olórí Nàìjíríà. Ó ní òun kò ní fi orí balẹ̀ fún Gowon láéláé àfi bí wọ́n bá wá ṣàlàyé ìdí tí wọ́n fi pa àwọn Ìgbò tó pọ̀ tó bẹ́ẹ̀ nílẹ̀ Haúsá àti ohun tó fà á tí wọ́n fi pa ọ̀pọ̀lọpọ̀ àwọn ọ̀gá sọ́jà tó jẹ́ ọmọ Ìgbò nígbà tí wọ́n fẹ́ fìbọn gbàjọba. Ọ̀rọ̀ náà ni wọ́n fà tí kò nírú nígbà tó sì di inú oṣù keje ọdún 1967 Ojukwu kéde pé ilẹ̀ Ìgbò kò sí lára Nàìjíríà mọ́ o. Ó ní Biafra ni àwọn yóò máa jẹ́. Níbẹ̀ náà ni ogun abẹ́lé sì ti bẹ̀rẹ̀. Ohun tí àwọn Gowon rò ní pé láàrin ọjọ́ 3 àwọn yóò gba ilẹ̀ Ìgbò kúrò lọ́wọ́ Ojukwu. Wọ́n ti bẹ̀rẹ̀ tán kí wọ́n tó rí i pé kò sí ohun tó jọ bẹ́ẹ̀ o, àti pé jagunjagun tó mọ iṣẹ́ ogun ju àwọn alára lọ ni Ojukwu ṣe. Bẹ́ẹ̀ lógun náà bẹ̀rẹ̀. Ojukwu sì jà débi pé àwọn orílẹ̀-èdè bíi 4 ni wọ́n ti gbà pé orílẹ̀-èdè ńlá kan, orílẹ̀-èdè ọ̀tọ̀ ní Biafra yìí ṣe, àwọn yóò sì máa bá wọn ṣe. Ṣùgbọ́n nítorí ọ̀dá owó, nígbà tí yóò di 30 oṣù tí ogun náà ti bẹ̀rẹ̀, apá kún Ojukwu àti àwọn ọmọ ogun rẹ̀. Ọkùnrin náà sì fi ìlú sílẹ̀ lọ́jọ́ 11 oṣù kínní ọdún 1970. Lọ́jọ́ náà sì ni ogun náà parí. Orílẹ̀-èdè Ivory Coast ni Ojukwu sá lọ. Ó sì wà níbẹ̀ fún ọdún 13 gbáko. Abidjan ló ń gbé. Ọdún 1983 ló padà wọ Nàìjíríà wá nígbà tí ìjọba àwọn Shehu Shagari dáríjì. Bó sì ti dé ló darapọ̀ mọ́ ẹgbẹ́ òṣèlú NPN láti fi ẹ̀mí ìmoore hàn sí àwọn tí wọ́n dáríjì tí wọ́n sì dá a padà wá sílé. Kódà ó du ipò sẹ́nẹ́tọ̀ láti inú ẹgbẹ́ náà ṣùgbọ́n kò wọlé ni. Alágbára ni Ojukwu. Ohun tí wọ́n bá sì sọ pé kó má ṣe gan ni yóò ṣe. Ìyàwó 3 ló fẹ́ ṣùgbọ́n ọ̀tọ̀ọ̀tọ̀ ló fẹ́ wọn. Njideka ló kọ́kọ́ fẹ́, ìyẹn sì bí ọmọkùnrin kan fún. Ọdún 2010 ni obìnrin náà kú, ọmọ ọdún 77 ni. Lẹ́yìn náà ló fẹ́ Stella. Ọdún 2010 yẹn lòun náà sì kú. Ẹni tí gbogbo ayé mọ̀ jù nínú àwọn ìyàwó rẹ̀ ni Bianca. Ọmọ gómìnà ìpínlẹ̀ Anambra tẹ́lẹ̀ ni, ìyẹn Sisi Ọ̀nà. Kò sí ohun tó jẹ́ kí ìgbéyàwó tirẹ̀ ní ariwo ju pé ọmọ ọdún 22 péré ni nígbà tí òun àti Ojukwu ń fẹ́ ara wọn. Bẹ́ẹ̀ Ojukwu ti lé ní ọmọ 50 ọdún dáadáa nígbà náà. Ohun tó fà á tí bàbá rẹ̀, ìyẹn Sisi Ọ̀nà, fi ní wọn ò ní fẹ́ ara wọn rèé. Ṣùgbọ́n ọmọ náà tó ti fìgbà kan jẹ́ ọmọbìnrin tó rẹwà jùlọ ní Nàìjíríà nínú ìdíje wọn ní bí òun ò bá ti fẹ́ Ojukwu, òun ò yà ní lọ́kọ ni o, tàbí kí òun tilẹ̀ kú. Bẹ́ẹ̀ lòun àti Ojukwu fẹ́ ara wọn, wọ́n sì jọ wà títí tí ọlọ́jọ́ fi dé bá Ojukwu ni. Lọ́jọ́ 6 oṣù kejì ọdún 2010 lásìkò tí wọ́n múra láti dìbò ìpínlẹ̀ Anambra, Ojukwu dúró níwájú gbogbo ọmọ ìpínlẹ̀ náà. Ó sì sọ fún wọn pé ohun kan ṣoṣo tó kù tí mo fẹ́ tọrọ lọ́wọ́ yín láyé mi ni pé kí ẹ dìbò fún ọkùnrin tí mo fẹ́ fa ọwọ́ ẹ̀ sókè yìí. Bí ẹ bá ti ṣe bẹ́ẹ̀ fún mi, n ò ní béèrè ohun míì lọ́wọ́ yín mọ́. Àwọn ará ìpínlẹ̀ Anambra ṣe ohun tí Ojukwu fẹ́ fún o. Ṣùgbọ́n òun náà kò tún béèrè ohun míì lọ́wọ́ wọn mọ́ bó ti wí. Nítorí lọ́jọ́ 23 oṣù kejìlá ọdún 2010 náà ni wọ́n ti gbé e lọ sílùú òyìnbó. Nígbà tárùn rọpárọsẹ̀ kọlù,
kò sì yé kinní náà títí tó fi kú ní òwúrọ̀ ọjọ́ àbámẹ́ta sátidé ọjọ́ 26 oṣù kọkànlá ọdún 2011. látìgbà náà ni gbogbo ayé ti ń pariwo tí wọ́n ń sọ pé nàìjíríà sọ nǹkan ńlá nù, pé ká tó rẹ́rìn ó digbó, ká tó rẹ́fọ̀n ó dọ̀dàn, ká tó rí òdèrè kókò tún dọ̀run alákejì, kó sẹ́yàn tí yóò ṣe bí Ojukwu o. Ọláìwọlá Alága ló ń sọ ìtàn ìgbẹ̀yìn ayé Ojukwu fún Ibùdó Àgbáyé fún Àṣà àti Ìṣe Yorùbá World Center nínú ọgbà Yunifásítì Ìbàdàn. A kú dédé àkókò yìí o.